Parí ayé wa ta ni lọ́dọ̀ mi tó bá tún ṣòsì tó polówó burúkú kan ó yà wẹ̀rẹ̀ sá ogun fẹ́ pẹ́ sá ogun fẹ́ pẹ́ sá ogun fẹ́ pẹ́ sá mo fẹ́ dábàá àwọn tó bí ẹni àwọn ló ṣe báyìí fún mi ó tún dúró mo fẹ́ jẹ mo fẹ́ jẹ mo fẹ́ jẹ. ọ̀rọ̀ ayé mi dọ̀wọ́ rẹ o dọ̀wọ́ rẹ o. ọ̀rọ̀ ayé mi dọ̀wọ́ rẹ o wá bá mi tún ayé mi ṣe wá fi mi dára ire má fi mi dára ibi o wá fi mi. Come in. Wow. Yes. Welcome to my home, your new home. This is actually beautiful. Thank you. Pretty decent. Thank you. Do you like the painting? I mean, the combination, everything is just so giving. Look at your favorite color. You have taste. Oh. Baby. Yes, baby. You like that picture? This is a surprise. Yes, it is. Thank you. Let me take you around. See, this is the dining. Oh, the dining. That place is the kitchen. Yes. Okay. About to freshen up, but I will kitchen. Oh, nice. Yeah. I am actually impressed. Thank you, baby. I'm impressed. Wow. So the door, you have to use your fingerprints. Oh, we'll have to okay. fix that later. Yeah. Mami, kí ló dé tẹ́ ń sunkún? Bí sunkún ọlọ́run máa jẹ́ ọgbà kú. Kíkẹ́ ìyá nílùú yá tún kí. Oríire. See, mommy is crying. Mami, kí ló dé tẹ́ ń sunkún? Mi sunkún. Ẹ rí pé mi ò kí ẹ mọ̀ pé mi ò kí ojú mi ké. Mi sunkún. Bẹ́kún pẹ́ dalẹ́, ayọ̀ ń bọ̀ lóru. Mo mọ̀. Ẹ má sunkún. Mi kí wáyọ̀ ti ń bọ̀ because lórí rẹ̀ làwọn ọmọ president lọ́la, ìyàwó president, ìyàwó gómìnà. Gbogbo nǹkan lè máa jẹ́ mi dẹ̀ ní sunkún lórí yín ẹ̀yìn ní dáhùn ẹ̀yìn ẹ̀yìn ojú wọlá mi ò ní já sásán. Gbogbo wàhálà tèmi ẹ̀ ní rírọ̀ ẹ̀ ní burúkú dòwò pọ̀. Pé méjì báyìí ẹ máa ránu gbà ẹ rírí gbà ni. Ẹ má wọrí ní ọlọ́mọ ayé. Instead of crying, let's pray. Yeah, come here. God, please, make our body happy. God, please, help our family. God, please. I'm not crying. Look at me, I'm not crying. You guys are making me to cry. You want to stop, so I'm not crying again. In fact, gbogbo ayé ni mo jẹ ní Ibiza. Hotel tí mo sùn 2 million naira ní per day. Really? Honestly, mo gbà àwọn Ibiza ń jayé o. Ibẹ̀ yẹn. Àwọn alágbára ló ń lọ bẹ̀ yẹn. Èmi náà deal yẹn. Táwọn máa fi ṣe tán bá at least rí ó kéré jù. A ṣì máa rí bí 1 billion 2 billion naira.
I don't understand. 1 billion stipulation. Is that even enough? At least for you. Hello, good afternoon. Yeah, same here. You look beautiful. Thank you. Yeah. Daddy. Oh, okay. Yeah, this means If it is for me, alright. So, I'll text you to my David. No problem. Yeah, you guys should have fun. Alright, thank you. Bye. I love it so much. Stay safe, yeah? Alright. Sorry. Wàá jẹ́ kó yé bùbọ̀ ìpè àpọ̀jù ọgbọ́n ní ọlọ́gbọ́n ó máa ń sọ lọ́gbọ́n dòmùgọ̀ ni. Yes. Akẹ́kọ̀ọ́. Ọlọ́run. ọ̀rọ̀ ayé mi dọwọ́ rẹ o. Tó bá jẹ́ pọ́nà tí mo máa gbà láti gbẹ̀san lọ́wọ́ Ọláníwájú rẹ̀, I don't mind. At least ogún mi ni, ogún àwọn ọmọ mi dẹ̀ ni. Àmọ́ ilé ìtàn ni ó lè já sí níbi èyí, ó lè já sí anything. Tó bá máa já sí anything tó bá fẹ́ já sí kó já sí. The guy itself gan kò care. Àti tóun náà bá tiẹ̀ care fún wa ni yóò máa tiẹ̀ pity. Mo tún fẹ́ bá rí kó fara mọ́. Tí bá ti fẹ́ ṣe anything nítorí anybody, máa ṣe nítorí àwọn ọmọ yìí o. No, I'm doing this, I'm doing it. I need to protect my children's future. I'm sorry. I'll do it. Má jẹ́ ń pàdé alágbèédá ẹni títí ẹ̀ ti jóná. Babe, ó dẹ̀ dá mi lóhùn náà. Wọ́n ní bá sọ̀rọ̀. Mo ti sọ fún ẹ pé business tí mò ń sọ pa èyí àtàrí àjànàkú ni o. Kò kí n ṣe ọ̀rọ̀ ọmọdé. Yeah, mo mọ̀ kí businessman ni ẹ́. Yeah, mo dẹ̀ mọ̀ wípé you do business here and there. Àwọn business kékeré ló máa ń ṣe 100, 150 million max. See, this business I'm talking about, the least you can invest into business is like 500 million naira. So, Babe, ó yé mi, but mo fẹ́ ṣe business yìí. I really want to. Gbogbo ilé ò bá mi. Babe, please now, ṣàánú mi. So, my boy. Yes, just ṣàánú mi now. Mi ò ṣáà ní lẹ́ni ní mọ̀sán kí máa mú kíkan. That's why I have you, babe. See, just put me on. Let me be amongst the big boys in this town. Orí bọ̀bọ̀ ètò ṣe ìjà Lambo lánàá ni ṣàánú mi. Orí gbogbo wọn ṣe ń ṣe ni business class lẹ́ni private kìíní lọ́la jọ. Kébí náà tí ẹ ṣe iṣu fẹ́ kí n kú báyìí. Ṣàánú mi now, babe. Put me on. Ó tún fi mí mú kìíní. Ṣàánú mi now. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ó gba ríro. You know, I need to think about it. And actually no, all right. So I want to 500 million ṣe business here now. Ibi kan àwọn náà ti bẹ̀rẹ̀. Exactly. Moreover, mi ní fẹ́ kó máa tẹ̀lé mi jáde ká jí gathering àwọn big boys kó máa dàbí ẹni pé máa fọwọ́ rẹ̀ sẹ́yìn. You want not to. You're my baby and you need to be big. Exactly. Okay, so this is what I'm gonna do. What my business here? Babe? Don't worry. What business here? And you can draw you. Because I know you can't afford everything. I mean the capital. I can't. Yes. This is what I'm going to do. Amy ma, what 250 million? Babe! What me of well? Me of dash shell. It's fine. Mo dash shell. Mo prefer coffee invest in it. So you want my 250 million and me what? Me back me again. That was the I just want to help you. It's going to be for me. Yes, now. We're not sharing out of the game. No, we are not sharing. I'm not There's sharing no anything percentage. from the interest. You own everything.
First. Don't swallow me. Don't swallow. Thank you. You're the best. I love you so much. Oh, me no near. You're my baby. I don't take care of you well. I love you too. But babe, so you're sure that I'm going to make that money? Are you doubting me? No, now. Abi akama kokushi. Agbára kò sí mọ́. Omi jẹ́ ṣàn lójú mi o. Ó ṣàn o. Ó ṣàn o. Ìgbà pín. Omi jẹ́ ṣàn lójú mi o. Stay for school. Come on, this way. Go to school. Yeah, going down to let us pray. Good morning, my Lord. Good morning, I love you guys. Long. My mom to tell me school in the room. Take her around. I'm sure. May call one accident. I may call Walla. I get domos. I can damn you long. Walla, long. I just saw checking Jim. Shami. Stand up, top. Taking Jerry. Stand up now, my love. Taking Jerry. Ọlọ́run bá mi fún wọn ní mọ̀wé. Ọlọ́run bá mi fún wọn ní mọ̀wé. Jẹ́ kó fún bá mi fún wọn mọ̀wé. Jẹ́ kó ní làákàyè, jẹ́ kó ní ro. Ọlọ́run bá jọ má dá wọn láàmú. Tani ó rẹ̀ mí lẹ́kún. Everything. Okay, Uncle Ejo, ẹ send the wallet address. Hold on. Rita, should I show we boy, I'm sorry, guy, tó bá mú wá no club wa. Kò ṣe èyàn tó máa rówó tán, tó máa fuck up. Uncle, no. Mi ò ṣe èmi mo ṣe wà yìí, mi ò kí ń ṣe àfibíṣó lórí. My baby me, she's my world. My baby is my life. She's a major support system to me. So mi ò lè fibíṣó anybody. Ọmọ wọ́n kọ́ mi, mo dẹ̀ gbẹ̀kọ́ mi kí n ṣe. Mama Rita, mo rò pé ẹ gbàgbé gbogbo nǹkan tí guy ṣe fún mi the last time. Mi ò gbàgbé rántí. Àmọ́ a lè tó dé pé ọ̀pọ̀ effort can I forgive every other person. You see, just like I said, it's quite different. I don't see me saying I've never seen somebody as loyal as him. I'm very He's so loyal and very, very caring. Very caring, sir. Okay, nǹkan tó bá ti sọ náà la máa ṣe. Ẹ ṣé gan, ẹ ṣé. So, I think it's a deal. Thank you so much. Yeah, ẹ ṣé gan. So, I'm saying the so the wallet address. Okay. Yes. Let me call the BTC wallet. Ẹ káàsán. I'm not being quick, I'm disturbing ma. Okay. Sorry, I need help from you, ma. Mo was stranded ní ó yẹ kí n lọ síbi kan, but kò sówó lọ́wọ́ mi, so mi mind to buy anything lọ́wọ́ yín, ma. Lóde ẹ̀yin ò lè ṣiṣẹ́ ni. Ó sàn bí ẹni tó kàwé náà. Bẹ́ẹ̀ ni, ma. Okay, ẹ fẹ́ ṣiṣẹ́? No, kò ń ṣe bẹ́ẹ̀. Mo lè ṣiṣẹ́. So pé tẹ́ ń tọrọ owó. Kò ń ṣe bẹ́ẹ̀, ma. Ẹ wo ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀dì, ma. So àwọn dáadé àti mọ́mí wọn kọ́. Dáadé ti kú, mọ́mí mi náà ti kú. Èmi nìkan ni mò ń dá ṣe ilé ayé, èmi nìkan náà lọ bí, kò sí níwájú kò sí lẹ́yìn. Lẹ́yìn pé bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, mo lọ sí University of Ilorin.
I studied business admin and I came out with second class upper. And it's not been easy, even while I was in school. Once you come by, no, everybody shine. I shot wishi, so go easy. It is well. You know what? I will try my best to be rich, then some other things I will do them for you. Because me understand being a man can we buy to the mama suffer. Surely Nigeria, don't worry, I will help you. Stand up, don't embarrass me, Joe. No, it's okay. No. Don't worry, I will help you. Àwọn ọmọ yín lágbára Ọlọ́run máa rálá níbikíbi tó bá wà wọ́n máa rálá. Ọmọ àmín. Èṣù ẹ̀ṣẹ̀ ọ̀tá kò ní yà yín àtọkọ yín lágbára Ọlọ́run. Ẹ máa fẹ̀yìn tí jókòó lé ọkọ yín pẹ́pẹ́pẹ́ ni. Don't worry, I will help you. Ẹ ṣé gan ma, thank you so much ma. Ní agbára Ọlọ́run ẹ máa bá láàánú pàdé. Gbogbo bí tẹ́ bá dé báyìí Ọlọ́run á máa gbàdọ̀ fún yín. Ẹ ṣé gan, thank you for everything. Oh, inú mi dùn. I can't thank you enough. Thank you so much, ma. Ẹ ṣé gan. Ibi iṣẹ́ ṣé wọ́n stress ẹ ṣé kò sí any complaint. Kò sí o. In fact, látọjọ́ tí mo ti dé bẹ̀ báyìí tí mo ti fún wọn káàdì yìí pé ẹ̀yin lẹ rán mi wá, they've been treating me so nice. In fact, wọ́n fún mi ní preferential treatment. Tó bá ń bá àwọn ẹlòmíín ṣe ẹni àwọ̀ báyìí, wọ́n máa gba ọmọ Madam Ṣùbọ́mi tó wá látọ̀dọ̀ wọn, wọ́n máa ń treat me very well. Ẹ ṣé gan ma. So actually, mo ń rò nǹkan ọ̀hún because wọ́n ṣe fún mi ní second salary mi lánàá. Mo á wò pé ó máa wù mí gan kí n ra gift fún yín. Mo mọ̀ pé ẹjú anything tí mi ò lè ra mọ́tò fún yín. If àti bá tẹ̀ lágbára láti ra mọ́tò kò sí ìtẹ́ẹ̀lì afford, but mo kàn wò even if it's little, let me just buy something for you. But mi ò mọ nǹkan tẹ́ like àbí nǹkan tẹ́ like, mo dẹ̀ fẹ́ ra nǹkan tí ẹ ní like fún mi. So mi mọ̀ bóyá ẹ lè sọ fún mi anything tẹ́ bá fẹ́. Ṣùgbọ́n nígbà tí stress ààrẹ, but ṣé mo náà èso yẹn? Ṣẹ̀rẹ̀, àwọn Yorùbá máa ń ní àtùpà òkìrì ìdí ara. Ẹ má bínú pé mo pòwe o. Ẹ nice gan. Ẹ ti nice jù. In fact, ó dàbí pé Ọlọ́run kọ́ mọ̀ọ́mọ̀ dá yín fún mi. Because you are too nice. Mi ìrẹ́ni tó nice tó yín ní láyé mi. Ẹ nice gan. Mo á ń gbà ládùúrà pé Ọlọ́run ọlọ́jọ́ òní kó jọ. Tí bá ti ready láti marry, tí bá ti ní owó tí mo fẹ́ settle down, ó pèsè irú ìyàwó bíi ti yín fún mi. So that màá lè ní fọkànbalẹ̀, màá lè experience true love. Ẹ mọ̀ mi láti kékeré náà mi rẹ̀ anybody tó máa show mi ní kindness bẹ́ẹ̀ ṣe ń show mi. So ó jẹ́ nǹkan tó máa tó ṣe kíní lọ́kàn mi gan. Ṣé wàá fẹ́? Yes, now let's give it a try. Maybe it will work. As in. Yes. Kim Fane. Yeah. For you? Yes. Ṣé ń ṣeré ni ma? Mi ò nǹkan tó ṣẹlẹ̀ pé mi kì í like àwọn eré bẹ́ẹ̀ because mo máa ń take it personal. No. Mo ń ṣe prank. No. Ṣo máa fẹ́ mi? Mo ń ṣe script. Ṣo máa fẹ́ mi? Máa fẹ́ yín ma. That's the best offer ever. Máa fẹ́ yín gan. Máa fẹ́ yín jù. For real. Babe. Mo go. Yeah. Mo pé ó sọ pé ó like kó máa wá sí ọ̀dọ̀ mi. Pé ó rough, pé ghetto ń gbé and all that. And you like bashing meet Lotoyi because go be queen, you know the kind of woman that you are in the society, right? So I'm thinking, I think it's high time we took this relationship to the next level. Okay. Moving, yes, I want to move in. So you want to marry me?
I will marry you. Yeah, no, I don't want to come. Hey, Kini, you're going to Tani baby. Kimbo, nonsense, don't so. Tani baby, that's too selfish. I don't like it. What now? What's it called? You never to offer me ni leabi. Offer get okolori me. Everybody's saying it outside. Pay me ni away. One of them way. Yes, I don't like it. Ordinary help, Beko help me. Emi okwe. Okay, mo ti gbọ́. Wá jẹun. So oúnjẹ mi wá lé ayé mi wá jẹ àbí. Wọ́n ní kémi má lówó, kí má kọ́lé, kí má ṣe àwọn nǹkan tó ń ṣe. It's not nice. You're selfish. I don't like it. Ó dá má bínú náà. Tó jẹ́ yìí tó máa waste lé ni. What to waste? Babe. Give me the stuff. Give me the money. Tani baby, ṣó dẹ̀ ni ẹ̀, ṣó gbòòlù ni ẹ̀. Ayé ẹ̀ bàjẹ́. Olórí burúkú lélẹ̀. Èwo ni babe ò sùn ni. Kúkú wá pa mí kí n sùn náà kí n rest in peace. Olórí burúkú ni ẹ ni. Wọ́n bá mi ṣe ẹ ni. Kò fẹ́ dá fún ẹ ni. Ayé ẹ̀ fẹ́ bàjẹ́ ni. Ayé ẹ̀ fẹ́ rún ni. Tó ń ṣe pé fún mi báyìí ló. Ta lọ kọ ẹ ṣó ya wèrè. Jẹ́ ká sọ̀tì. Mo ti decide láti jẹ́ ká lọ ìwé ilé mi fún ìlọ́tẹ́rà owó tó fẹ́ ná fún bísíǹsì. Ìyàwó mi ọ̀hún níbi ọkàn mi. Kò dẹ̀ máa wọ̀, I didn't mean to yell at you or anything. He said, I just want to be a man. I just want to be man enough for you. So can the old family, baby, kò need kó máa bẹ̀rù. Ó yé mi, I understand, to be very honest. But kò sí bẹ̀rù, kò sí anything because tí a bá ti fi gba owó yẹn tí ọjà dé sí Nigeria, a máa get owó, a dẹ̀ fún olówó wọn padà, a gbalé wa padà. So there's nothing. Ó ṣe. Ìyàwó mi, you see, that's why I love you. You have to see, you're not getting perfect. You're the best thing that has ever happened to me. No, yeah, we just want to be a man for you, no. Man, Johnson, kí ló máa ṣe. Ẹ̀gúsí Ìjẹ̀bú àti èmi ńkọ́. But mi fẹ́ kó stress òkè mi baby mi, má ṣe náà. Ṣùgbọ́n mi ṣe nǹkan mi. Don't kick. Oh, ti ẹ̀ ó gbòmìjẹ́ lójú mi, ó gbòmìjẹ́, ó jẹ́ ń sọkún. Ayé mi ti bàjẹ́, ìwọ jẹ́ kí n kú. Jẹ́ kí n kú para mi. Ayé mi ti bàjẹ́. Kí ló dé? Mo ti jẹ gbèsè. Kí ló ṣẹlẹ̀? Wọ́n ti da mọ́tò tọwọ́ ẹ̀. Náà, mo gbá ẹ̀rọ. Ṣó pa ẹ̀rọ? Ṣé àwọn pípọ̀ yẹn? Àwọn tó ní warehouse yẹn wọ́n pè mí níbi tí a fẹ́ kọjá sí. Gbèsè jóná, mo ti jẹ gbèsè. Gbèsè jóná. Mo bẹ̀ ti jóná, mo ti jẹ lọ. Let me get low. Let me get cool. Yeah, I think the solution. Yeah. Don't you calm down. Don't you call me Tani. Take him out, baby. Let me go now. Yeah, let me go gas. Ẹ kú jókòó, madam. Ẹ rà sà. Wọ́n tiẹ̀ tún lọ tí ń lé. Wọ́n ṣe láwọn furnitures. Mi ò mọ̀ kéèyàn jẹ gbèsè kó ṣe máa live fake life. So uncalled for. Mr. Alárẹ̀wájú. Ẹ rà sà. Ṣé wà okay sà? Ẹ kú ọjọ́ mẹ́ta sà. Yes sir. Actually, I'm not here for you. I'm here for your wife. Ṣé ti yé yín láti ibi iṣẹ́ ló ti rán ni wọ́n ní pé kí n fún yín lélẹ̀. Yeah, Erora. Gbé. Ṣé doctor lẹ́yìn ni?
Babe. Mo understand pé owó bá yín lójijì. Ṣé rí ó yẹ ká ti wá látọjọ́ yìí. But torí relationship ta ní mo ní jẹ́ kí n wá mo ń try láti bẹ ọ̀gá mi. But now ó ti kọjá agbára mi o. Ṣé rí 5 days tó fún yín yẹn gan. I'm sure pé ti rí gbogbo nínú lẹ́tà yẹn. Torí pé mo bẹ̀ wọ́n ni wọ́n fẹ́ wá síbí báyìí láti kọ́lọ́pàá wá pé kán wá lé yín jáde ni. But mo wò pé ẹ ti nice sí mi at least àwọn ọjọ́ àtọ́làtọ̀ tẹ máa ń fún mi àti madam náà wọ́n rò pé kọ́ fún yín ní 5 days kí ẹ lè fi kó gbogbo ẹrù yín. Meanwhile gbogbo ẹrù tẹ fẹ́ kó yẹn èmi ní kọ́ fún yín bí ẹ sáré fi wá mọ́tò tẹ máa fi kọ́ wọn kan tó wà important bí aṣọ wọ́n ẹ lè kó gold. Excuse me madam. Sorry to interrupt you guys. Ilé wo lẹ ń sọ̀rọ̀ nípa ẹ̀ mà? Bí mo ṣe wò wọ́n mi ò ní ilé méjì. Torí ilé ẹ mọ̀ mí now, right? Bẹ́ẹ̀ni sir. Okay. Actually, mo rò bóyá doctor làwọn ni because ẹ mọ̀ pé àwọn yín wà nù yín bóyá ní information dáadáa lọ́ fi ń sọ̀rọ̀. Ẹ rántí mi? Bẹ́ẹ̀ni sir. Okay. Ma, introduction. Àwa ọmọọṣẹ́ lèmi actually ọ̀dọ̀ ọ̀gá mi àwa la bá wọn gbé ẹrù wá láti America. Àwa máa ń clear and forward. Yes, a bá wọn gbé ẹrù wá, wọn ò sanwó ẹrù o. A tún bá wọn clear ní Nàìjíríà, wọn ò san. Ilé yín yìí, this mini house, òun dẹ̀ lọ fi dúró. Ṣé ẹ gbọ́? So now, àsìkò ti tó láti gba owó wa. Ẹ jọ̀ọ́ sir. Ẹ sọ pé fún wọn 5 days. I'm giving you 3 days. Uncle, please excuse me sir. Ẹ má bínú o. Ẹ jọ̀ọ́, ẹ sọ pé ọmọọṣẹ́ ni mi. Yeah. Ẹ̀yin ò rówó rí ni. Because how can you call this huge, this massive house a mini? Ẹ gba gate kọjá ni. Tẹ́ kọ́ ilé láì tẹ́ pè ní mini. Nígbà tẹ́ ti wọ súùtù tó yẹ kọ́gà yín wọ̀, ẹ̀yin wọ ọmọọṣẹ́ lẹ́yìn ṣe bí ọ̀gá. Ẹ yà wèrè gan o. I cannot blame you. I cannot blame you because gbogbo ohun tó ń dán òun kọ́ ni wúrà. Wọn ò fowó tán yín màá. Tó bá gbọ́ fowó tán yín ni you won't see this. This is a mini house. Okay, mini house. Mo gbà but ẹ wo mi tẹ́ fẹ́ bá yín rojọ́ mi kú mọ̀ yín rí mo rí yín bí tẹ́ jókòó sí ibi mi dẹ̀ bá yín sọ̀rọ̀. Àtìgbà tẹ́ ti jókòó ni mo ti ń wò yín pé kí ló dé tẹ́ ń gbọ́n tẹ́ ń sọ̀rọ̀ kí ló ṣe yín ẹ bá àwọn ìjọba ṣiṣẹ́ rí ni tẹ́ ń gbọ́ bíi pé wọ́n ti yọ fún yín lọ. Ẹ wo mi ò fẹ́ wàhálà corporate person. Say whatever. I don't have time for you. No problem. Yeah, I'm here on the business. Okay. Mr. Ọlárẹ̀wájú. I'm gonna buy it in 3 days. Excuse me sir. Ẹ jọ̀ọ́ sir àmà ẹ jọ̀ọ́ bá wọn sọ pé wọ́n lè fún wa pé àbí 2 months. Àjọ wa o Mr. Ọlárẹ̀wájú àwa méjèèjì lẹ ń kó papọ̀. No, oh yeah, excuse me. Madam ẹni sùúrù madam ẹ má harass mi pẹ̀lú ilé ẹ tún lóyún ẹ stop ẹ̀ ní òun bẹ́ẹ̀ ṣe ṣe. The Ọlárẹ̀wájú family and the doctor then bring in the bank officer whatever. Wọ́n bẹ̀rẹ̀ fẹ́ ṣe ra yín in 3 days. Mr. Ẹ wo mi ẹ jẹ́ kí n sáré lọ fún fóònù mi nínú ilé. Ẹ wá ẹ ní sùúrù. Èmi ò láì kíkọ́ tẹ̀ ń ṣe yìí o. Ẹ ní sùúrù. Níbo lè fẹ́ mi sí lájẹ́. Ọ̀rọ̀ ayé mi dọ̀wọ́ rẹ o. Babe. Ọ̀ṣọ́ ìpè mo lọ sí sáré ní nǹkan. Mánéjà ọ̀tọ̀ yìí ló pè mí. Ní ajá àwọn ní owó 3 weeks. Bẹ́ẹ̀ dẹ̀ kẹ̀rí náà ìwọ náà máa ń jí lóru wálé bí ń pẹ́ àmọ́ ní kó bá wa ṣe indomie. Gbogbo owó yẹn ṣá ó ti calculate ó pọ̀ gan. Ó dẹ̀ mọ̀ ó ṣòro lọ́wọ́ wa. So ìmọ̀ àwọn pé kò tẹ́ pé mò ń rò orúkọ tá a máa ṣe nìyẹn máa láti ta gold ká lè fi san gbèsè tó wà lẹ̀ torí gbogbo ìpẹ́ ọmọ mi gan ó embarrass mi gan ọdún ṣé máa ṣe ìkọ̀ tó dé tó ní ká wá mú wọn gbogbo ìròyìn máa bá mi sọ bẹ́ẹ̀. Òṣèlú rẹ̀ ni ọ̀rẹ́ ni wà àmọ́ ó ló ń bojú ọ̀rẹ́ jẹ́ òun náà ní àwọn tó máa report owó fún at the end of the day so a gbọ́dọ̀ ta gold yìí ká lè fi san gbèsè tí a bá fẹ́ kó disgrace wa kó dẹrù wa síta ti ẹgbẹ́ yẹn so wá pé Musa ń sìn kó wá gba gold kò gbogbo. These are the only gold tó kù mí kò sí kò ní ìkọ̀kọ̀ nínú mi. Kí ni kó wá ṣẹlẹ̀? Tọ́tà bá ta gold ẹ̀ ṣé ìfúnni ní kọ́ ayọ̀ká kankan fi san owó kìíní àbí ọ̀rọ̀ oṣù wo ló ń sọ. Ọtí máa ta náà ni máa pe àbókìní sí kó wá rà ó dẹ̀ gbọ́wọ́lẹ̀ ó dẹ̀ máa gbọ́ rẹ̀ kó tó sọ̀rọ̀ àbí sọ́dẹ̀ yẹn ọkùnrin yẹn nísìnyí ẹ̀yìn gẹ̀gà yà so kí ni kó ṣẹlẹ̀ tábà ta gold kí la fẹ́ ta.
kí ló kó rẹ̀ sí àbí because ebi jẹ́ ọkọ òṣì tó fẹ́ àbí kí ló kó rẹ̀ sí bó tó bá yẹ kó nílà káyé nítorí problem tó ní pẹ̀lú ẹ̀kọ́ jù bẹ́ẹ̀ lọ ṣé ẹ̀kọ́ ti lóyún first one tani bí náà ṣebí it was just small ọ̀dẹ̀ ara ẹ̀ olólóyún tó ṣépè fún yín ní family yín ni bó ń ṣe ní àti ẹ̀ náà ṣe bímọ rẹpẹtẹ sílẹ̀ nìyẹn tó ṣépè fún yín ni. But this is not my fault. Oh, it's not your fault. So fault èmi ni àbí tó tó yẹn ṣó bí mi ṣó pè mí jókòó pé àbẹ́bí ṣó ready láti bímọ. Issue tó máa ní pẹ̀lú gbogbo obìnrin nìyẹn. Ẹ máa gbé òkè ẹ ti ń fẹ́ yàn sí ẹ ti wà entitled sí time and everything ẹ máa lọ lóyún. Ṣé mo ṣó bí mi? In fact mi ò fẹ́ ẹ̀ náà ṣùgbọ́n ọ̀nà ṣe èyí máa rí tó lọ́ra bí nǹkan òfò kan wá ní ìgbàkó dẹ̀ bá mú ní kí la fẹ́ fi ṣe oníkáwọn èèyàn lè rò pé àti máa rí mi ò fẹ́ ẹ̀ ó dà ṣaṣẹ́wẹ́dì tó kìí mú nǹkan kó wálé ẹ̀ tí ó máa ṣe kó nílé òun ní sẹ́ẹ̀sì náà sórí ibi tọkùnrin tí kó lọ bá ìyàwó lé ni òun ló gbogbo ni ó sáré fẹ̀dílẹ̀ ọlọ́dún gbogbo wàhálà yìí sí ìwọ́n ló fa náà wọ́n ló fa tó bá yẹ pé mo ṣe kó wọlé ẹ̀ ṣe mo ti tún èdè orúkọ sí orúkọ mi mo ti sẹ́ẹ̀dì gbogbo owó tó àlákàùntẹ̀ sákàùntì mi máa ti máa balance gbogbo ẹ̀ gbogbo tí mo máa ń lọ yáwó lọ ṣe bí because I just want to be a man and I feel like a man for you wọ́n ló fa náà ní sí gbogbo ẹ̀ wá tí wọ́n á ṣe gbogbo wá yí ẹ̀ lórí ìsìn. ṣé ìyàbọ̀ òde gbá mi mú wa lóyún náà. ṣó ṣe é mo lè fẹsẹ̀ yọ ní ẹ̀ yíyọ kiri jọ lọ pé Musa kàkà kiri nígbà tó bá ń gbé wa kúrò nígbà ẹni tí tiẹ̀ ti bàjẹ́ ẹni tí tiẹ̀ ti jóná kó má kó ná mọ́ títí wa. mo wá ọ̀rọ̀ rẹ̀ tóbi tí ká fọ bẹ̀rẹ̀ ẹni la máa fi sọ ìdílé náà fi jókòó management hotel ti ní ká kó kúrò owó sàn náà o ti bà ayé mi jẹ́ ayé mi ò rí báyìí tẹ́lẹ̀ náà so ṣé mo kọ́ tó máa bẹ́tà fún ẹ kó gbé ààrẹ àtòyún òṣì tó ní síkùn kó lọ gbé fáǹtì ẹ kó lọ sọ́dọ̀ wọn èmi náà máa wá bí scott cause kí n gbogbo lè náà embarrassment yìí ti pọ̀jù àárí kankan ṣe. sọ dẹ́ ìyẹn ni ṣó ṣe pé fún ẹ ṣó gbọ́kọ̀ tí mo sọ kó ààrẹ àti oyún ẹyẹ tó ní kó lọ sọ́dọ̀ àǹtí ẹ kó lọ máa bá gbé ń bẹ̀ tẹ́mi náà wá bí wá kíní tábà tọ́lọ̀ bá dé ní àmà pàdé future fine tábà dé ní pàdé mọ́ that's on it kò sí kò tí mo lè ṣe wo ṣé mo kọ́ tó máa dà fún ẹ tó bá ti di àárọ̀ ọ̀la mo ti bẹ̀ wọ́n gbé oyún ẹ̀ yìí lọ sọ́dọ̀ àǹtí ẹ̀mí náà máa wá bí tí màá lọ scott cause mi ò mọ okò wá sínú ayé mi ò bàjẹ́ ayé mi ò bí báyìí tẹ́lẹ̀ náà ò bàjẹ́ ojú òṣì kiri. Like a modern slave, you trampled on me like a piece of rag. Humiliation, don't you know? Guy, kí ló dé tó ṣe bẹ́ẹ̀ yẹn? Nǹkan tó ṣe yẹn ó dùn mí o. Ó dẹ̀ ń attack mi bẹ́ẹ̀ yẹn. Kí ló dé? Ṣá níjà ti tẹ́lẹ̀ ni. Mi ò ṣe ní attack ẹ, ṣé kó dàbí nǹkan à ń ṣe fíìmù ni. N gbọ́dọ̀ jẹ́ kó máa kò yẹ kó blé. Ó mọ̀ nǹkan tó sọ tó dùn mí. Tó jẹ́ pé ó ká mi rárá jù. Òun ni kó sọ wípé ojú mi ò rọ́ lárí. Tí ìbá kọ́lé sí kò mú kọ́lé sí ìlú wa náà. Ó dẹ̀ wá sọ pé ọmọ ojú ọ̀rọ̀ ọ̀la ni mí. Ó dùn mí gan. Ó dùn mí. Ṣé bá àhàtì ni? Kò ẹ kọ́rọ̀ ìlọ fà tó yẹn. Wọ́n mi sùn fún 2 days. Lórí ọ̀rọ̀ yìí. Karamọ́ ilé. Ẹni tó kọ́lé sùn náà ló máa kọ́lé sẹ́kù. Kò sí wàhálà, kò sí wàhálà. Owó ta tiẹ̀ máa fi kọ́lé sẹ́kù ti wà nílẹ̀ báyìí. Bẹ́ẹ̀ni. Na so. In fact, I méjèèjì ẹ deserve Oscar awards. The acting was so perfect. In fact, at some point, I was like, àbí ṣé òótọ́ ni, ṣé àwọn people fẹ́ gba lé lọ́wọ́ mi ni because it was so perfect. Ẹ ṣe gan ẹ̀yin ọ̀rẹ́ mi, ọ̀rẹ́ ṣáà ni wá àbí. So, Alpha, kí ni update? Mo ti send last mail, so mo kàn ń expect pé kí òun bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn, kí iṣẹ́ lọ straight bó ṣe yẹ kó lọ. It's going bẹ́ẹ̀ Baba Alpha. Ọwọ́ ẹ̀ ló kù sí o. Àwọn ọmọ mi lórí ìta má bójú mi jẹ́. Wọ́n ti dúró ore. Wọ́n dúró sétí omi ẹsẹ̀ wọn omi. Àbá máa wọ ọbẹ̀ yẹn báyìí. A fẹ́ máa ṣán gbogbo ilé pa ni. A fẹ́ máa pa lọ́kẹ́ wíwí ẹ̀. Mi ò ní wojú ń ṣe o. Kódà mo lè fi pa yọyún ìyàwó ẹ̀. Torí mo yẹ ọmọ ẹ̀ mọ́ ò láìkì ẹ̀ rárá. Mo ò láìkì ìyá ẹ̀. Mo ò láìkì ẹ̀ tí wọ́n ṣe torí owó yẹ kí mo fẹ́ fi mọ́ ìbò ṣe okòrò dàbí ẹ̀rọ. Rárá. Kó àmọ́jọ torí Ọlọ́run. Nǹkan tó bá wù kẹ́ ṣe láyé ẹ má fọwọ́ fún ẹ̀yìn.
Ọkùnrin mo ní sensitive skin. Yẹmi jọ, má fọwọ́ kàn. Ká má fọwọ́ kàn wọ́n. Ẹ má fọwọ́ kàn. Wà á lè nà ìyàwó ẹ̀ pa. Padà ẹ lè fi oyún yọ, ẹ lè fi ipa yọ oyún ẹ̀. Àbójú ẹ̀jẹ̀. Yòókù fẹ́ ọmọ náà ó ti mọ́ mi lọ́rùn náà ni. Tó yẹ. Ó ga ó fẹ́ fàájà ni o. Ká fàájà. Ó fẹ́ fàájà gan pátápátá ni. Tí ẹ farabalẹ̀. Boy, ó burú gan o. Sórí ibù tí ẹ̀ sì kọ́kọ́ wọnú ilé yẹn báyìí, bó ṣe kọ́kọ́ gbé lẹ́tà yẹn fún yẹn. Ó mọ̀ pé olóyún ṣe fẹ́ bóyún inú ẹ̀jẹ̀ ni. Ṣọ́ọ̀kì yẹn pọ̀. Àánú ẹ̀ fẹ́ ṣe mí bọ̀ mo kàn wọ́n pé owó ìwà important jọmọ yìí lọ. Àánú ẹ̀ fẹ́ ṣe mí mo fẹ́ sáré wò pé ó ń fi emotional blackmail bá mi lò. Mo kàn wọ́n pé owó yẹn wà important. Mo fẹ́ kọ́lé sẹ́kù. Ó wà important. Bọ̀ a gbọ́dọ̀ ṣiṣẹ́ yẹn owó yẹn pọ̀. Mo pe ṣé dókítà ni ìyá yìí tún bá wọlé. Ó tẹ̀ gbìyànjú ẹ̀ ṣe oyún ìyá yìí máa bàjẹ́. Kò lè bàjẹ́. Kò ní síta ti ṣe tán. Àní ẹni kìíní mọ́ báyìí sí ká ló máa gbádùn ni. Irọ́ o. Ìwọ ló ti ṣe tán. You are done. We are not done with you. Àbí we are trust ẹ rárá. You have so much to offer. Àti ìgbowó. Trust me báwo? I thought we're 18. Why don't you do that? We are not 18 mo workmates lásán ni wá o. Tí n bá ti gbowó mi, o lè rí mi lọ́la kó má kiri mi ìmọ̀ ẹ rí. Fàkàtì. Kí ló dé? Wọ́n ló dánù pẹ̀lú ìyàwó ẹ̀. We are not done with you. We are not done. Owó yẹn ní business mi. Tó bá ti dìgbà yẹn jẹ́ ká cross owó yẹn gangan ló wà important send owó tí wá sí wa. Mo ti gbọ́ tá a bá tún send ẹ̀ sí wọ́n business class ló máa padà rà lọ síbi tó ti ń bọ̀. Èmi tí mo fẹ́ rẹ economy send ẹ̀ sí mi. Mo gbọ́ business class ló ṣì máa padà rà. Òun dẹ̀ ní ìdí owó ẹni tó ń kọ́lé sílùú wọn kó ti fẹ́ wá kọ́lé sí. Mo ti fẹ́ kọ́lé sẹ́kọ̀ọ́ sáré jẹ́ ká sáré. Kò sí wàhálà ó yá ẹ pé account. 01147891191. Ladies first wá ṣe rí ọ̀rẹ́ mi. 01147891191. Bank wo? GT. Kò ní lọ. Ó kẹ́ni tí ó rẹ̀ mí lẹ́kùn. Ó bomi jẹ́ lójú mi o. Na love I love, I no keep person. Why do you treat me like a modern slave? You trampled on me like a piece of rag. Hey. Humiliation, lójú mi o. Ìfẹ́ sọkún. Ó gbómi dé lójú ìfẹ́ o. Ìfẹ́ sọkún. Mo sọra mi dígí tó fẹ̀yìntì, ṣùgbọ́n níṣe ló wú mi tí gbòǹgbò mo gbó wá jẹun níṣe ló dì mí lọ́mú. Ṣé ká pé mo jẹ̀bi pé mo fẹ́ràn rẹ ni? Lẹ́yìn ìgbà tí Ọlárewájú já mi sílẹ̀ lọ́tẹ̀ọ̀, mo bá ṣáà lọ mọ́mọ́ mi àkọ́bí lọ́dọ̀ ẹ̀gbọ́n mi. Inú yayí ni mo wà títí tí mo fi bímọ inú mi. Ìyà yín náà ni mo jẹ táwọn ọmọ mi fi dàgbà. Ìyà jẹ mí. Ọlárewájú wá fi ìyà jẹ mí o. Ipa pín, agbára kò sí mọ́. Ipa pín, omi jẹ́ ṣàn lójú mi o.
Ocean, ìbápín omijé ṣàn lójú mi o. Mo roko ikún nílẹ̀ kí n tó pín ẹ̀pà sí. Ẹ̀bi mi kọ́ pé mo fẹ́ràn rẹ. Ẹni títí ẹ̀ ti bàjẹ́, ẹni títí ẹ̀ ti jóná. Ó máa kó ná mọ́ títí wá. Irú ìyá yìí la wà tí mo fi rí ibi tó fojú jọ rẹ̀. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tẹ́mi bá kọjá ládùúgbò mo máa ń rí yín and bí mo ṣe rí yín I understand that something is actually going on with you. Ní ìdá ti sọ ó hàn lára yín. Ṣẹ̀dẹ̀ rí mi tí mo ṣe wà yìí philanthropist ni mí. Àwọn èèyàn tí mo bá rí pé one thing or the other ń ṣẹlẹ̀ fún negatively mo máa ń like láti impact life wọn positively. So òun ni mo ṣe decide pé lẹ́ni yìí ọjọ́ tá bá rí bí báyìí òun ni bí ń wọlé. I need to call you, sit you down and ask you what is actually going on with you. Kí ló ń ṣẹlẹ̀ sí yín madam? Lọ́ọ̀tì ló ń ṣẹlẹ̀ sí. Mo mọ̀ ó ti hàn lára yín pé lọ́ọ̀tì ń ṣẹlẹ̀ gan. Kódà níbi tá à ń bọ̀. Kí lẹ sọ? Níbi tá à ń bọ̀. Níbi tá fẹ́ gbé? Ẹ̀yin àtàwọn wo? Àwọn ọmọ yín làwọn méjèèjì yìí. Wọ́n ti dàgbà. Ẹ má sọ̀rọ̀ jù, ẹ má sọ̀rọ̀ jù. Tẹ́ bá kọjá lọ síbi street yẹn nísàlẹ̀, tẹ́ bá yà sápá ọ̀tún, ẹ máa rí building kan bẹ̀. Tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ro tán yẹn. Èmi ni mo ní. Bí 6 duplex mo fẹ́ kọ́ síbẹ̀. But mi ìbá fún yín nìkan bẹ̀ but kó tó parí ẹ̀ ó lè tó time. Ṣé tí bá gba bí 3 bedroom flat fún yín àbí 2 bedroom èwo lẹ máa prefer? Anyone. Máa gba 3 bedroom flat fún yín. Ẹ fi ọmọkùnrin yẹn sí kan, ẹ fi ọmọbìnrin sí kan, ẹ̀yin náà máa rest mi kan, máa dẹ̀ sanwó ọdún 6 fún yín. Owó lóhun, I will do that. No, ẹ má kúnlẹ̀. Ìyà ò gbọ́dọ̀ jẹ yín. Ṣẹ́rẹ́ mi bí mo ṣe wà, arán mi sí yín ni o. Arán mi sí yín ni mo fi fẹ́ ṣe yín lóore. Tá a bá rán mi sí yín mi ní ṣe fún yín o. Ẹ má worry, everything ti wà. Lẹ́ni tẹ̀mọ̀ mi, everything ti wà okay. Ṣé ní phone? Any phone? Ẹ tẹ nọ́mbà yín síbí. Ọ̀rọ̀ ayé mi dọwọ́ rẹ o. Ó dọwọ́ rẹ o. Ṣé wàá pa? Ọ̀rọ̀ ayé ìtọ́jú ẹ̀kọ́rin lọ́wọ́ ìgbógun nǹkan tó bá wá sí ìgbà ìmú ti sọ fún ẹ bá máa ṣe náà. Mo dẹ̀ ní kọ́ fún ẹ ní nǹkan tó máa mú sọ fún òun kankan. Jẹ́ kí n pe bá máa kọ́ fún ẹ ní nǹkan tó fẹ́ mu náà. Òun kankan náà. Ò dẹ̀ jẹun. Kò ṣọ́ọ̀pù bí ọ̀pá. Ọ̀dà. Ṣé tí n bá promise ẹ̀ ń sìn pé gbogbo nǹkan tó bá wá mo máa fún ẹ? Ṣé máa jẹun àbọ̀ máa mú kankan? No, it's máa dọ̀jọ́. Wojú mi. Nǹkan tèmi ò bá ní ṣe máa sọ fún ẹ pé mi ò ní ṣe ni. Sórí bó ṣe bá ṣòro wá sọ́dọ̀ tèmi tí mo dẹ̀ aṣọ ẹ pé mo máa ṣe dandan ni kí n ṣe. Ṣèbọ́rọ̀ ilé ló bá wá. Àbí nǹkan míì ni ilé lásán ṣó mọ ilé tí mo nílé kó ìṣá. Ilé tí mo nílé kó ìyá tó 23. Ó ti yé ẹ́ sìn. Bẹ́ẹ̀ kókò má dàbí pé mo fẹ́ kó gbé lọ́dọ̀ mi. Òun ni mo ṣe decide pé màá gba bòmí fún ẹ. Ṣé bíbí 2 bedroom ló bá wá sọ́dọ̀ mi náà? Èmi máa wá ṣe pabambarì fún ẹ. Mi ì ní gba 2 bedroom fún ẹ. Ó kéré jù máa gba 3 bedroom fún ẹ. No, má worry. Tí mi bá gba 3 bedroom fún ẹ, màá gba duplex fún ẹ. Ṣorí ìyẹn ọmọ alákọ̀ọ́kọ́ yẹn á wà ní yàrá kan. Ṣorí ọmọ ẹlẹ́ẹ̀kejì á wà ní yàrá kejì. Ṣó wà rẹ̀ mi àti ẹ. Ó ti yé ẹ́ ń sìn. Èmi àti ẹ. À wà ní yàrá kẹta, èmi àti ẹ máa gbádùn ara wa. Kò lè nǹkan tí mo ní kó ṣe ni kó jẹ́ ká jọ ṣe. Àbí? Mo yẹ ká pẹ́ lórí ìkúnlẹ̀. Ká pẹ́ lórí ìkúnlẹ̀ bí kékeré ọkọ̀ àwọn ọmọ ó ti yẹ. Ẹbí sùúrù sá. Ìjọ torí tó lọ.
Ti lówó rí gbà kan, ìgbà ló dààmú Ọlọ́run tó yìn, Ọlọ́run tó yìn mi ò kì í ṣàjàkájà. Pẹ̀lẹ́ o. Ṣé ní gbogbo nǹkan tẹ́ ṣe fáwọn èèyàn rí? Mo ti ṣe fún yàn, mo ti ra mọ́tò fún yàn, mo ti ra ilé fún yàn. Ó ra mọ́tò fáwọn èèyàn rí? Ó kọ́lé fáwọn èèyàn rí? Iye ló yẹ kó fi mọ sacrifice tó wà ní téèyàn bá ṣe nǹkan fún ẹ. Mo gbà gbogbo èrè tó. Ìwọ ló gọ, èmi ń gbà nǹkan. Èmi ń gbà nǹkan. Ẹ̀jẹ̀ ẹ̀sọ́ mi di gbogbo ká. Kí ló sọ? Ìṣòro ìlú kọ̀ọ̀kan. Ìṣòro ìlú Òde ṣàánú mi ni mo wá dẹni tó ń fẹsẹ̀ rìn tó ń fọṣọ ta ládùúgbò tí mo kọ́lé sí. Lọ́n ṣàánú mi tí bá bọ́nú ìyá yìí màá má ṣọpẹ́ ṣàánú mi. Hello àǹtí, mo ti wà níbi end of the road yẹn níbi white kan báyìí. Kò ní kò ná mọ́ tiwa o. Èdùmàrè máa jẹ́ n pàdé alágbèdá o. Máa jẹ́ n pàdé ẹni tí ó bá èmi jẹ́ o. Ẹ̀yin ọkùnrin náà máa ń fẹ́ tó èmi ò máa tì. Òun náà ni náà ṣe kó ṣàti ṣe é ṣe ẹ́ baby I'm gonna be with you also on our next trip. Hi baby. Ẹ má wo bí báyìí, ìwọ. Ẹ má wo bí báyìí. Who are you? Taleme. Kí ló ṣe? Ọláríwájú. Do I know you? Ọláríwájú. Later in orúkọ mi. Àbúdára. Bálẹ̀ sí mo orúkọ kan mi. Bóyá. Èmi ni mo nílé. Ọláríwájú. She's a bad person. Ọláríwájú. I don't know you. Àti èmi mo nílé. Ẹ̀sítọ̀, kí ló wá ti máa ń lé fún ìlẹ̀fẹ́ mi lé? So ẹ wo bípa ẹ má bínú ṣé owó lẹ fẹ́? Ṣé bí ló ń pa yín? Èló lẹ fẹ́? Àbí ṣé kì í ṣe transfer fún iṣẹ́ láti? Transfer ti pọ̀ jù. Èmi gan ní change. Ọláríwájú. Àní ẹyẹ pè mí mi ò mọ yín rí náà. Bóyá bóyá wọ́n fẹ́ lò wá. Madam, bóyá ẹ wá máa lọ. Ilé tí mo fi ṣe láàánú. Ilé tí mo gbà rè. Ẹ ká ẹ wá máa lọ. Baby, you get closer so much of you money. Only someone of great gentleman. Ilé. Baby, you get closer so much now. No, jẹ́ kó ti gate. No, I'm fine. Jẹ́ kó ti gate. Look to what's in the Paul, she won't university because you don't live there. Tell you find code. In fact, I hear one yet by I'll also go back to them. Let me tell you something about what's in the Nígbà tí mo rí gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí, ibẹ̀ ni mo ti wá rí wípé gbogbo nǹkan tí Ọláníwájú ṣe fún mi, ilé mi, mọ́tò mi, company mi, setup mi,
ó ṣe láti fi gba gbogbo nǹkan ní mi ni inú ìyá yìí náà ni mo wà tí mo ṣe ń jẹ lọ tí ìyá yìí náà ń jẹ mí èdè mọ̀ wípé ni tí ò léèyàn ìyá máa ń jẹ wọn ni. Ó ṣe èrè ṣá ìyá máa bọ̀ bẹ́ẹ̀ kọ́kọ́ súnmọ́ bí mo fẹ́ pẹ́ ṣá ṣé o fẹ́ máa wá èmi ìyá mo ti rí o ti wọ lúgbù o ti tajà bí olórí kúkú pa o já tíkẹ́ẹ̀tì o bá kí n já tíkẹ́ẹ̀tì ìyá ẹ̀ ṣá òun fẹ́ ọkọ̀ súnmọ́ mi o fẹ́ máa bá mi pò o máa jọ fíìmù sí o máa mú ẹ fún mi bíbà àbójú àwọn tó lọ jẹ o fẹ́ ṣọ́kú ṣá ó yá fún lówó. ó máa explain táyà bó ṣe wà wọ́n ṣẹ̀ṣẹ̀ gbọ́ ọjà ìyẹn lèmi máa jẹ́ àbí ìyẹn lèmi fi ń wọkùn báàrà àbí ìyẹn lèmi máa sọ ìyẹn lọ́wọ́ òdìdí bà má wà ó ní kò ó níjọ jẹ ó ti sú ẹ tẹ́lẹ̀ súnmọ́ mi kò ní ta fún ẹ ṣá ó fẹ́ pa ẹ ṣá ó fẹ́ pa ẹ ṣá ó fẹ́ ṣọ́ ibùdó mẹ́ta fáwọn tó yẹn lẹ́gẹ̀ẹ́ náà ọjà yìí ó fẹ́ ibùdó ògùn fẹ́ pa ẹ ṣá wọ́n súnmọ́ mi wò wọ́n súnmọ́ mi wò àbókùn fẹ́ pa ẹ. ó ní ibùdó ní sẹ́yìn gbọ́dọ̀. ó ṣe èrè ó jáwé ẹ̀ ṣá. ó tó kí ẹ̀kọ́ lẹ́sẹ̀ ìdè mẹ́sì. yóò súnmọ́ yẹ kó wọ́n sí ọjà ẹ̀ tó bá jẹ pọ̀ súnmọ́ mi lápò ọ̀gá lọ́rùn ṣá. ó sì jọ fẹ́ pa ẹ ṣá. lórí ẹ kúnlẹ̀ sílẹ̀ àkókò tí ẹ wá kàn mí ẹ dẹ́kun wọ́n lè wá sí ṣọ́ọ̀bù wa owó tẹ ya ẹ̀ tí ìsanyún wọ́n lè tún wá wọ́n lè wá gbà àwọn nǹkan ṣé ẹ̀yà wèrè sórí yín ọmọ burú ẹ dẹ́kun sẹ́ni ọgbọ́jà lórí mi ni ẹ yàwó lónìí yáwó lọ́la yáwó lọ́tùlá ẹ ní sán ìsìn ṣọ́ọ̀bù wọ́n lè tún wá gbà àwọn oúnjẹ kí ló ṣẹlẹ̀ gan mo bẹ́ẹ̀ lọ́wọ́ yín ni kí ló ṣẹlẹ̀ ẹ bá ń kó wọ́wọ́ yín ná mo jẹ́ bá kó wọ́n tẹ̀ kó síbẹ̀ ẹ tọ́jú rẹ̀ àbí ó ti dáa ẹ dákun yẹyẹ ọmọ tó bí kèésì mi mo bá àwọn ọmọ yín ẹ máa pè wọ́n lọ́mọ mi torí mi kọ́ mo kó bá yín iná ìlú tẹ̀ sí wúlúwúlú ilé láì tí ìdarúgbó rábìlẹ̀ ìjọba ẹ̀kọ́ sì dànù rábìsì lè ṣe káàkiri káyé bá sì sún yẹ ẹ̀ sì lẹ́kú ẹlẹ́kú káyé bá sùn yìí sẹ́mi mo ní kí wọ́n gbọ́jà yín lẹ́nu ṣé ọkọ mo ṣe wáyé wánú gáàjì yìí ọmọ mi tí mo ṣe ọmọ tí mo sì mọ́ tó yẹ kí n ṣe fún yín ṣé ọkọ mo yẹ kí n ṣe fún yín tẹ́ gbádùn sá ẹlẹ́wọ̀n kan mi ọ ẹlẹ́jà tírígà wọn yín lọ́wọ́ tọ́wọ́ wáìnì mi start mo yín lọ́sẹ̀ gbádùn sá ọ yáwó rẹ ni ìdè mẹ́sì ìdè sún mi sọ́gbádùn ni ọ̀rẹ́ tí wọ́n gbá yín létí wọ́n tẹ̀sẹ̀ lé bọ̀kẹ́ tó ń gbọ́rọ̀ ni. wọ́n gbá mi létí ẹwà pákan létí mi ọ̀rẹ́. sọ́lá ẹsẹ̀ ṣe ìwọ náà trigger the woman wallahi you ma go first now I go first I jẹ́ if you really see wọ́n lè lago wọ́n yóò yà sí tó wá wíwí the mass supilisi rẹ́bìsì tẹ̀ ṣe ká tí wọ́n bá ti bí yín dà ká ẹ má sọ owó tẹ̀ jẹ mí ẹ sùn kúkú níbẹ̀ ṣe wà wallahi yà sí. ọ̀rọ̀ ayé mi dọ̀wọ́ rẹ̀ ó dọ̀wọ́ rẹ̀ o ọ̀rọ̀ ayé mi dọ̀wọ́ rẹ̀ o ṣé àwọn pẹ́ tí ń ṣe ti pẹ́ ṣé àwọn pẹ́ tí ń ṣe ti pẹ́ gbogbo tẹ́ ẹ̀ ṣe orí ẹ̀ kọ́kọ́ sọ tó wà lórí yín náà ṣé mo kó bá yín ṣé mo kó bá yín ni bẹ́ẹ̀ ṣe mo kúnlẹ̀ tẹ́ mo kúnlẹ̀ gbogbo ìgbà náà lélẹ́yìí. kí ló dé sẹ́yìn nìkan lè wáyé ni ẹ ta bisikíìtì lónìí ta síìtì lọ́la tómi ń jẹrin ẹ sì tà náà ẹ rówó san. ẹ mọ bóòsì káàkiri ọ̀dẹ̀ mo gọ́gọ́ kó sì lọ jàre kẹ́kọ̀ọ́ wẹ̀rẹ̀ jà. má jẹ́ ń pàdé alágbèédá ẹni títí ẹ̀ ti jóná kò
lórí burúkú ònù lọ́kọ́ tó bá mi jọ rẹ́bì sí wò ó rìn òwò jẹ́ kan náà tó bá tí ò sí sí bí bá sanwó ni ìwọ ní ẹbí wọn lè pè é. Sorry, calm down. Ẹ jọ̀ọ́ mo kàn fẹ́ bẹ̀rẹ̀ ni ẹ̀yin àti obìnrin yẹn kí ló ṣẹlẹ̀ kí ló ṣe fún yín. yóò dà fún yín bí wọ́n ṣe bí nínú ṣe arábìnrin tẹ̀rí the woman is a wicked person that woman ìdè omi mọ̀ ní ọgbọ̀n oúnjẹ lọ́wọ́ mi kò sanwó ọyáwó lọ́wọ́ mi kò san ó tún wá ṣọ́ọ̀bù wa ó tún ní kí bóun yáwó mo tún bá yáwó kò sì sí ìtọ́ sánú rẹ̀ bó sì ṣe wà wọ́n fẹ́ sọ mí dédú àrílẹ̀ ni mọ́mọ́ tó fẹ́ ṣe yàsín ìsìn ní gbà kó sọ mí dédú àrílẹ̀ bó ṣe wà wọ́n ìsìn lulẹ̀ kan sí bó ṣe wà wọ́n. ẹ̀kọ́ tèmi náà fẹ́ sọ fún yín ni ẹ̀ pé kẹ́ má gbà tí bá sọ fún yín pé mo mọ̀ ṣe má believe. You know the woman? I know the woman. Where you dey know the woman? Ṣé gan ṣẹ́rí ìyá ẹ̀ gbèsè ló jẹ́ tó fi kú ìyá ẹ̀ jẹ́ ìyá mi lówó táwọn náà fi kú ni wọ́n ṣe ń ṣe fámìlì wọn nìyẹn ìrandíran wọ́n máa ń jẹ gbèsè ni òun gan tún jẹ mí lówó. wọ́n gbèsè ni wọ́n gbèsè wa. bó ṣe ń ṣe nìyẹn. ìwọ di my money. yóò mi mọ̀ ni àmọ́ ọkọ̀ tó máa ṣẹlẹ̀ ní. when the fine boy dey hold the money. rí abẹ́ẹ̀ bẹ́ẹ̀. e no good. e no good abẹ́ẹ̀ rí. that be your own na God beat the woman na. ẹ̀yin náà ti sọ pé fine boy ni mi ò wọ́n lè gbọ́dọ̀ lè rí mi tí mo ń ná obìnrin. make I help you the man. kan tí mo fẹ́ sọ gangan nìyẹn ẹ bá mi tẹ account number yín. kí ló máa fi ṣe. mo fẹ́ tẹ owó síbẹ̀ kẹ́ lè bá mi ná. ẹ máa bá mi ná ẹ mọ gbogbo bó ṣe ń ṣe ó ṣe ń jẹ gbèsè kiri kò dá máa sẹ́ǹdẹ̀. ẹ dẹ́kun ẹ fi ṣáàjì sísè. mo ti ṣe. a má ṣe fẹ́ kí o. mo ti ṣe lólówó. ọ̀sẹ̀ ẹ̀sìn mò ń rí o ẹ̀dùn náà èló lẹ́sẹ̀ síbẹ̀. 20,000. ṣókèrè ni. 35 ló jẹ́ mí. ṣẹ̀ṣibó lórí ìbọn sí 20,000 kí bá yín fi nà ẹ́. sọ kò ní jẹ́ àwọn èèyàn lówó mọ́. ajéjú mẹ́kọ̀ọ́ dẹ́ ti dé. Méṣì dá ẹ. ẹ̀kú mẹ́kọ̀ọ́ dá ti dé. ìdè ó di ọ̀pọ̀ dẹ̀ inú good in the fine boy dey hold the money. kò dáa. why dey hold you na. don't know. kò dáa ẹ má wọrí ẹ wò sẹ́yìn lẹ́gbẹ́ funfun wa. ẹ jòkó ní ọkọ̀ yín jẹ́ ìgbé lọ sí hospital nù ńgbà mi bá pátá. mi ò tẹ̀ nílé ìgbé lọ sí hospital mi ò láìkẹ́. ẹ má wòrán wọ́n ti sanwó nílẹ̀ rẹ o wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yàwá láti wò láti dé. ọjọ́ máa bọ̀. sẹ́yìn ló ti fi ẹ̀lẹ̀ lẹ́lẹ̀ àbí fi ẹ̀lẹ̀ lẹ́kọ̀ọ́ fi ẹ̀lẹ̀ lẹ́kọ̀ọ́ yìí fi ẹ̀lẹ̀ lẹ́kọ̀ọ́ nígbà tí ẹ jẹ́ ẹsẹ̀ alẹ́ mi ní pa ọ́. dáfẹ́ tó bá ti nà yẹn para yín bẹ́ẹ̀ ṣe wà yẹn kò ní dáfẹ́ tó bá nà yín olóòkú kà rẹ̀ ká nìyẹn ń já tíkẹ́ẹ̀tì ń sìn àwa bàbá mẹ́kù èfún ẹ̀ fọ́nù ẹ̀ pa kó o parẹ́. ẹ ká sùn ẹ kíra yín ṣé mo jẹ tó wà òkè èwo ti béèrè rè. ẹ jọ ṣe mẹ́tò ń rìn àtẹ̀kọ́ ṣe mọ́ sọ. táwọn eléyìí àjẹ tó bá para wọn ló pè mí yẹn wọn ló pè mí wèrè tó ń nà yẹ ò já tíkẹ́ẹ̀tì wèrè tó ń lọ́yàn ó yẹ kí lọ dá sílẹ̀ wù yẹn bọ̀ wèrè yẹn bóyá mo fẹ́ kọ́ para wọn èmi wọ́wọ́ lèmi wà pẹ̀lú láìkí peace. ẹ má ṣe women supporting women. dictionary ti bo nìyẹn mi jọ women lójú ìró wèrè ìpínlẹ̀ tí wà ó lè tí gọ̀. ẹ má kì í ṣe men. men lèmi women men ni mí women men. ẹ jọ kí la lè ṣe jà lọ. ṣe é ṣe àdírẹ́sì sọnù lọ́wọ́ yìí kí lẹ̀ ń bá kiri gòkè òkè ẹ má bí wọn. ti bá fún yín lọ bí 20,000 ṣe lè bá fún yín. láti pa o kò fẹ́ fún mi pé kí n kò fi skátà ń lọ. nọ́mà kò ṣe pé 20 pàtó sọ yẹn kò ṣe kó pọ̀ kankan bẹ́ẹ̀ náà bó ṣe ń wé mi náà látọ̀kẹ̀ délẹ̀ wo mi dáadáa mi ò kéré báyé èmi gan mò ń ju pápá ọrùn mi oníye tó bá dé ó ti yé mi ò kéré tó bá fún mi 20 pa yẹn kò lọ fà náà akọ súnmọ́ wọn pé àwa la ní gbogbo bí ó ti yé mo lẹ́nu pàmbí akọ. kọ́ parí ayé wa ta ni lọ́jọ́ mi tó o bá tún ṣòsì tó o polówó burúkú kan ó yà àwọn èèyàn ṣá ògùn fẹ́ pẹ́ ṣá ògùn fẹ́ pẹ́ ṣá ògùn fẹ́ pẹ́ ṣá o fẹ́ dábàá àwọn tó ní ẹni ọmọ náà ṣe báyìí fún mi o tún dúró o fẹ́ jẹ o fẹ́ jẹ o fẹ́ jẹ. Èdùmàrè máa jẹ́ ń pàdé alágbèdá o máa jẹ́ ń pàdé ẹni tí ó bá èmi jẹ́ o máa jẹ́ ń pàdé ẹni tí ó gbòmí jẹ́ lójú mi o máa ṣọ́ mi.
ti jóná kò ní kò ná mọ́ tiwa. No, kò yé mi o. Ṣó mi pé ọkùnrin kan ló sọ gẹ́ yìí dà báyìí. Ló ṣayé màlámàlá báyìí. Ṣé mo fẹ́ parọ́ fún ọkùnrin ni? In fact, ó yà mí lẹ́nu. Ṣé mo rí pé bó ṣe ń nà yẹn tí bá sọ fún ẹ wípé ọkọ ẹ wà lọ́nkàn tó ń wò bó ṣe ń kóyà fún. Oh. Mi ìrírú ọkùnrin yẹn rí látijọ́ tí mo ti délé ayé. Ó wà ń bẹ̀. Ó wà ń bẹ̀. Ó yẹ wò ó. Ó ń wò wọ́n, ó ń wò ó bó ṣe ń jẹ̀yà lójú pálí tó ya aṣọ wọn lára. Mi ìrírú ẹ̀ rí o. But how did you get there? How did you get to that point? Nǹkan tó kàn ń dùn mí bẹ́ẹ̀ ni pé sórí àwọn nǹkan tí ó bá ti kàn mí báyìí mi ò láì kí màá rí lọ dá sí lọ títí. Lọ sí iṣẹ́ gẹ́ yìí sí iṣẹ́ tí ò yọ owó mi. Èèyàn kan lọ dàyà dé nǹkan tó yẹ tí ò yọ owó. Nǹkan tí wàá dẹ̀ ti yọ owó. Irọ́ ó kàn wá o. In fact, ó kàn wá jù. Ó yé mi. Ó kàn. Ṣé àmọ́ nǹkan tó ṣẹlẹ̀? Project tó wà nílẹ̀ yìí already. Project wo? Project tó wà nílẹ̀ yìí ni. Èmi ti gba project yẹn already o. Lọ́kàn tèmi báyìí. In fact, mo ti fún ní title. WSW. Women supporting women. Yes. Women supporting women. Ẹni sùúrù o. Ọmọ iṣẹ́ kankan ń sọ story ilé ayé ẹ̀ ní. Báwo lásán ni project? Ṣé o ti gbàgbé ni? Project ńlá ni wọ́n máa worry. So, okay, àgbà. A ti gbà already. Orí gbogbo kọ̀kọ́ lówó yóò máa ṣe bí ọmọ Ìgbò. Kí ló ṣe ẹ̀yìn náà ti kọ̀ róró bí kinní? Anyway, jẹ́ kí n mọ̀ ayé àwọn ọkùnrin ti bàjẹ́ o. Bọ̀bọ̀ yẹn á gbà. Wọ́n bí support mi wá padà. Project tó gbà yìí sí tó ti baptize tó ti ṣe naming fún yìí. Kí ni 411 ni àbí bá la ṣe fẹ́ go fún mi ní plan wo la fẹ́ lò. Project wa ti fẹ́ carry out. Tọ́mà tí ẹ̀ ní o. Kí ni ò tí wà o? Kí ló ṣe rẹ̀ fọwọ́ járí bí ẹni tí. Ilé kan náà. Níṣòro kò yé mi o. O lè sọ fún mi pé bó ṣe dìde bí elétí kan ṣe náwó tó ṣe sáré fò láti bẹ̀rẹ̀ tó fò wá síbí báyìí tó dá gbogbo ẹlẹ́ pẹ̀lú gbogbo yẹ̀dí tó kó sí yìí sí tó bá bá gbogbo kọ́tà sọ jẹ́ tó sọ pé kíní kan ìgbàpọ̀ ọkọ̀ òun fẹ́fẹ́ yìí dé o ò ní plan. Àwọn wo. Mo trust ara mi, ó máa kílẹ̀ tó mọ́ sí, ó máa gbé wá. Zí ló ń fọkàn sí pé màá mú plan wá mú mú ẹ wọ́n tẹ́tọ̀ pọ̀lú ẹkú. Mélòó lára yẹn? Màá chain ẹ̀ ibẹ̀ ní kó jókòó sí. Mi ò ṣe eré òwèrè ní gẹ́gẹ́ o lẹ́nu tí sí yìí. Èèyàn tó gbé sóní wọlé gan tá a ṣe ṣe screen play àti ẹ̀ tí sọ̀kan ó rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ oníṣọ́ní W àbí àwọn tó rescue àbí kí ló pè sí. Kò sí wàhálà. Rita, ó jẹ́ kó mọ̀ pé èmi ni master planner. Máàpù tí n bá dẹ̀ draw fún yín tẹ́ bá follow ẹ̀ 100% a lè mọ́fò. A máa gain everything tẹ́ fẹ́ ká achieve lọ́dọ̀ bọ̀bọ̀ yẹn. But nǹkan kan ló rú mi lójú lórí ọ̀rọ̀ yìí. Ṣé dẹ̀ sure pé narration ti gẹ̀ yìí narrate fún yín? Ó legit àbúkọ̀ for scam bọ̀bọ̀ yẹn. Ẹ yẹ kó mọ̀ pé téèyàn bá gbé díì wá fáwa àwa máa ṣe background checking tiwa. Sure. A ti gba underground checking a ti ṣe investigation yẹn ó ti bam. This thing is as legit itself. Ọ̀bọ̀ yẹn jẹ́jú gẹ́ yẹn ni. Tó bá wá rí bẹ́ẹ̀ àwa náà máa jẹ́jú ẹ̀ padà. Ó ti di So dandan. let's play the game. Is that a deal? It's a deal. Let's start the game. Let's go. Ìfẹ́ sọkún, mo sọra mi dígí tó fẹ̀yìntì, ṣùgbọ́n níṣe ló wú mi tí gbòǹgbò mo gbó wá jẹun, níṣe ló dì mí lọ́mú. Ṣé ká pé mo jẹ̀bi
pé mo fẹ́ràn rẹ ni. Ṣé kò sí kí ló ṣe mọ́tò ẹ̀? Actually, I'm attending, don't worry. Only first kékeré ni but still fine. Oh, okay. Ṣé mo kọ́ tó máa ṣẹlẹ̀ ń sìn? We can go into my car, you know, mi á kọ́ pé mechanic mi á wá gbé. Ẹ̀yọ́ mo wá gbé mi. No, I mean, tí mechanic mi bá wá gbé, right? Then, ó máa gbé bá wa anywhere tó bá decide kó tó wá gbé wa. Don't worry, ọmọ wá gbé mi. I mean, a beautiful lady like you can't be standing on the road like this. Like I said, they are coming to pick me up. Okay, that's fine, but I mean, so can we just? I really just want to help, you know. So what is? Like I said. My lord, Your Highness. Mo ń wẹ̀ lọ́wọ́ ní táìmì ẹni mi mo gbà tẹ́ kúrò nílé ẹ bá tẹ̀tẹ̀ ti dúró dè mí ẹ tún gbàgbé àwọn fóònù yín iPad yín mo ti receive calls gan ẹ jọ̀ọ́ má bínú pé mo dá yín dúró I'm very sorry ẹ jọ̀ọ́ jà àwọn ibi tí. Is everything okay with you? Like, is everything okay with you? So you make my do the Abby? Am I supposed to be waiting for you? I don't my do me. Mo wá ṣetán o ti ready. Sori meeting yẹn mi ò dé ní lọ mọ́. Ẹ má bínú ma mo ń purge ni tí a bá lè lọ meeting commissioner báwo la fẹ́ lọ tí governor ẹ jọ̀ọ́ ma ẹ má kí bínú yín débẹ̀. Mi ò lọ sí meeting kankan mọ́ bí mo ṣe wà àti governor àti commissioner I'm not going anywhere. Hello sir. Yes, in the next 15-20 minutes sir. We'll be right there. Yes sir. Ẹ má bínú. You want to lọ sí 15-20 minutes? Hello sir. Good afternoon sir. Yes, we would be right there in the next 15 minutes. We should be there. Yes, sir. I'll see you soon, sir. Am I a joke to you? I just told you I was not going anywhere. Get out! Sorry. What kind of rubbish is that? Sir, please, can I just have your number? Your number. Ọlọ́gbọ́n ayé kan lè ta kókó ní sétí aṣọ. Ọmọ ọlọ́kàn ò lè mú yẹ̀yẹ̀ pẹ̀lú. Gbogbo àrùn káláyé ò lè mọ bí tílẹ̀ pín sí. Ṣófì òpó òun gan. Kò mọ̀ pé òun lòun pọ̀ jù ní ayé yìí. Ọgbọ́n ò tiẹ̀ ni. Ọgbọ́n ò lágbo ẹ̀gbọ́n. Ṣó fẹ́ gbọ́n títí tí ó fẹ́ gbọ́n tó lọ́rùn ni? Àbí ṣó fẹ́ gbọ́n títí ó fẹ́ gbọ́n táwọn tó yẹ pé wọ́n ń ṣọ́ tó wọ̀ mọ̀ kan ṣọ́ ọ̀? Wọ́n ló bá lọ́rọ̀. Má wọ́rì tí ẹ̀. Bíntí báyìí ló kù tí rí ayọ̀ ẹ máa dé. Inú á dùn, ayọ̀ á kún. Tiẹ̀ títí look fine sí. Àbí? Mo jẹ́ kí n sọ fún ọ. Àwọn èèyàn máa celebrate ẹ̀. Ṣé orí ìgbà níta náà máa fi ní ìpè ọmọ yẹn báyìí?
ilé ẹ̀ yẹn a tún máa lọ ṣe housewarming a máa lọ reopen ni. a máa tún open. a mọ̀ ẹ́ pé obìnrin ló ní ayé a mọ̀ pé wọn kì í mess pẹ̀lú obìnrin a fojú ẹ̀rọ máa bò. bàbá ó kéré o a fojú ẹ̀rọ máa pò. Yes, ma. Ilé ló kọ́. Bọ́lẹ̀ ń bẹ̀. Báwo ló ṣe ń rà? Bọ́lẹ̀ ń bẹ̀. Àti wípé ìwọ náà try láti máa package ara ẹ̀, you know, be smart. Mo ṣe dé wíìkì tí yẹn débì. Ṣo fẹ́ fàdúrà? Àbí bí àwọn ọmọ aláàtúnṣe. Àwọn ọmọ bìnú. Ilé ló kọ́. Báwo ló ṣe ṣe? You dey play? Ẹ̀yin ọmọbìnrin jẹ́ pé ìfẹ́ ní kura láàárọ̀ ayé yìí. You dey play? Ìfẹ́ bí. Má ṣe bínú o, bó ṣe máa ń jókòó tó máa ń jókòó. Ọ̀rẹ́ mi ọ̀rẹ́ máa ń jà. Bọ̀ kí ló tó máa ń jókòó bí ọmọ ọdún náà? A ní jókòó, ìwọ gan jókòó bí ẹ. Wá bí láàrin ẹni ilé, wá jókòó bí láàrin ẹni. Baby, I love you so much. Love you so much. That's all you are always saying. And you're calling me, I love you so much. Well, I do now. Who do love you? Oh, you go she fine. And will we be guy because you well and I don't like it in Mitalo. Which guy? Me like we mind Joe Molina. Oh, you confront there. Oh, command me pay although she kill kokore man or Insta blog or anything. You know, and because of your status, you know, what are careful. But you know you're a fine boy. I know. And there were so many girls around you killing themselves over you. Do I have a chance? I don't even stand a chance. But baby, you're the one who opened me right now. I do not think I can do without you. Every day I wake up to your beauty. Like, damn. Your Majesty. Okay. Èmi àti Mr. Fọláhàn la jọ argue for the past couple of minutes. Wọ́n láwọn ò jẹ yín ní 200 million ma. Pé 100 million làwọn jẹ yín. Mo dẹ̀ ń jẹ́ kó yé wọn pé ṣé ti gbà wípé tọwọ́ bọ̀wé ni. Wọ́n ní pé kí n lọ bí yín pé kí n wá bá yín. So, Fọláhàn mo sọ pé òun ò jẹ mí ní 200 million, 100 million lòun jẹ. So fẹ́ kí n àti oúnjẹ máa ní altercation to lórí èlò. He's not ready to pay my money, àbí? Kò fẹ́ sanwó yẹn. Because kò yé mi. Owó tá à ń sọ̀rọ̀ pẹ̀ kò ṣe kówó iná pọ̀. I mean, how much is 200 million? How much? Owó tí mo pé mo lè fi owó ilẹ̀ fún. You know. Ní dash wọn. Àti ẹ̀ lè filẹ̀. Òun yẹn tẹ́ bá fi touch lives àwọn èèyàn. Ọmọ àmọ́bí tó máa dé lára wọn. Àti ẹ̀ lè filẹ̀ fún. Because this is business. Ìyọ̀ jẹ́ lèmi ò fẹ́. Torí bí mo ṣe wà yìí, ẹbí tí mi ò múrí ayé lè dé. People I don't even know. I give them money. Go to my socials, go to my DMs, go to my WhatsApp. I have people begging for money every day. I mean, we are actually just like each other. We are meant to be with each other. Because if you not about my hold up, I want to just in 2 weeks, maybe 1 month, maybe 2 weeks, and say I had to work like 150 million. Me ò tẹ̀lé ro, me ò tẹ̀ ń kọ́lẹ̀, mi ò ní PA or anybody. Ṣé pé náwó lè. Gidi. Mélòó la fẹ́ sọ. I love the company. You see, that's not even the case right now because bí mo ṣe wà inú tí ń bí mi, ìwọ lè máa lọ. Ó lè máa lọ. No, my if I'm about me try rubbish, they make sense. It makes sense. I mean, this is business. Yes. If you are dashing out money, is a different thing. Ìwọ, bá mi priority fún mi. Báwo ni o ṣe máa ń ṣe nìyẹn? Èmi máa treat ọ̀rọ̀ ẹ̀. I know exactly what to do. ID, máa lọ ṣáà lọ sí pípọ̀ fún mi sí. Màá text a school address kan fún ẹ sí, and I'll send you a picture of a child. Wàá dúró lẹ́nu ọ̀nà tó bá ti close by, tó bá ti sight ọmọ yẹn, bá mi gbọ́ ọmọ yẹn wá bí báyìí. Be careful. I want you to do it in a discreet way. No noise. Alright, clean job please. No noise. Thank you. Call up mom. Yeah. Tàbí call up kidnap. Ó ṣe kidnap ọkọ̀ máa gbé wá bí báyìí ni. Mo kàn máa fún lóúnjẹ, máa fún ní lunch, máa dẹ̀ fún ní dinner. Bí bàbá ẹ̀ sọ pé orí òun ò pé ni. Ó máa sanwó mi. I know how to treat his fuck up. Máa deal pẹ̀lú ẹ̀. Báyìí tàbí máa fi gbọ́ ọmọ ìwá sí báyìí, tọ́mọ ẹ̀ bá fi dúró síbí báyìí, tí ò bá rọ ọmọ ẹ̀ á fowó mi lẹ̀. Ó tọ́ ni, àmì got ẹ̀ ṣe last week, nǹkan tí mi náà ṣe ni mo lọ gbé ní. Ìwọ náà subscribe to orúkọ bẹ́ẹ̀ yàbí. So you don't treat people like that. At all.
àti máa ṣe business èmi àti ṣe business tó yẹ pé business yẹn ìgbà tá a máa fi calculate tó ní kálukú máa fi pé billion naira tó ní kálukú máa fi ṣáàtì oníkálukú gba bí i 400 ẹni tó gba 100 million wọ́n fẹ́ máa bá mi fi 200 million èlò ní 200 million. Exactly, like how much? Babe, I'm not getting you. Like kí ló ń tọ́ láti sọ? Doctor Yolong, kí ló guess gangan? Wọ́n ní kó wá jẹ sàrà ọlọ́jọ́ wọnú ṣé èpo lọ ní kó mú wá ní àbàtà? Money, move, just relocate with my baby to America. Oh, daddy, I don't get. Money, what is there not to get? Go and live a soft life, to live a last live. Just go there and enjoy. Babe, easy for me. Not to travel. To my me, but it's not making sense. Came from coming in Nigeria can relocate. Not that only can holiday, only can relocate. Yes. It's not making sense. Now let me make it make sense to you, right? At my age, and look at the standard of living. Look at our house here in Nigeria. I can't do that. I am going to be providing all of your needs. Monthly allowance. I'm going to buy you a car. Just relocate, baby. Babe, I'm fine here. You're not fine. She's attending one of the best schools in Nigeria. It is not about that. We know that our kids need, they need good education, need everything. We need their future secured. And Nigeria, with everything going on, we need our child to relocate. Babe, my John to your long, what's stress me. I'll do everything for you. Because we could need any issue. I will think about it. Probably February. Probably by December. Babe, a joker. You're moving next week. Yeah. Next what? Yeah. What's often done? You're to send or say and motivate tickets. You're moving next week. Why would you do that? Like Bami, so possible now. Well, next week. Yes. Oh, you see, you're stressing me. Just get your things ready. Babe, anything to matter way. But me, I know that it's for your own good. My daughter's good. In fact, all of our good. Just do your long. Don't stress me. Thank you. Next week. Next week. Are you joking? What's the meaning of this? We should not travel the next week. Taking any plan for me or take prepare for Yeah, come in. Wow. Yes. Welcome to my home. Your new home. This is actually beautiful. Thank you. Pretty decent. Thank you. Do you like the painting? I mean, the combination, everything is just so giving. Look at your favorite color. You have taste. Oh. Baby. Yes, baby. In fact, gbogbo ayé ni mo jẹ ní Ibiza. Hotel tí mo sùn 2 million naira ní per day. Really? Honestly, mo gbà àwọn Ibiza ń jayé o. Ibẹ̀ yẹn. Àwọn alágbára ló ń lọ bẹ̀ yẹn. Èmi náà deal yẹn. Tá máa fi ṣe tán bá at least rí ó kéré jù. A ṣì máa rí bí 1 billion 2 billion naira. I don't understand. 1 billion, 2 billion. Is that even enough? At least for instance. Hello, good afternoon. Yeah. Babe, hold the damn low now. One more basoro. This is for a business. Mo sọ pa èyí. Àtàrí àjọ̀nàkú ni o. Mo kì í ṣe ọmọdé. Yeah, mo mọ̀ kí businessman ni. Yeah. Mo dẹ̀ mọ̀ wípé you do business here and there. Àwọn business kékeré ló máa ń ṣe. 100, 150 million max. See, this business I'm talking about, the least you can invest into business is like 500 million naira. So, babe, oye mi, but mo fẹ́ ṣe business yìí. I really want to. Babe, please now, ṣàánú mi. So, oh boy. Everything. You know. Okay.
I'll send everything. Okay, Uncle Ejo, let me send the wallet address. Hold on. Rita, should I show up with boy, I'm sorry, guy, tó bá mo wà no club wa, kò ṣe èèyàn tó máa rówó tán, tó máa fuck up. Uncle, no. Mi ò ṣe èmi mo ṣe wà yìí, mi ò kí ń ṣe àfibíṣó lórí. My baby me, she's my world. My baby is my life. She's a major support system to me. So, mi ò lè fibíṣó anybody. Ọmọ wọ́n kọ́ mi, mo dẹ̀ gbẹ̀kọ́ mi kí n ṣe. Mama Rita, mo rò pé ẹ gbàgbé gbogbo nǹkan tí guy ṣe fún mi the last time. Mi gbàgbé wọ́n sí. Àmọ́ lè tó di pé ọ̀pọ̀ effort ká wá fojú owó every other person. You see, just like he said, it's quite different. I don't see me saying party ọkùnrin. I've never seen somebody as loyal as him. I'm very He's so loyal and very, very caring. Very caring, sir. Okay, nǹkan tó bá ti sọ náà la máa ṣe. Ẹ ṣé gan, ẹ ṣé. So, I think it's a deal. Thank you so much. Yeah, ẹ ṣé gan. So, I'm going to send the business, so the wallet address. Okay. Yes. Let me call the business wallet. Baby. Yes, babe. Your food is ready. Okay. Oh, there's a drink already. Yes. I actually made your favorites. Oh, Johnny. Why? Oh, we like to do portion control, so intermittent fasting. So it's a good thing. But I'm not complaining. This looks really, really good. Wait until you taste it. You like it? You want? Just eat. Okay. Yeah, I love watching you eat. Yeah. It makes you wanna eat me. Yóò dára tán, mo ní yóò dára tán, ọ̀rọ̀ ìtàn ni ó mọ̀ dí o. Ogun bá jẹ lọ. Ọlá tó rẹwájú tó sì wá ń padà bọ̀ rẹ̀yìn. Ọlá tó ń fà wá sẹ́yìn. You are doing good. I mean, you are doing so good. I don't know if play a role here. I don't share that. Okay. Ẹ kú sí pọ̀ níwájú tó máa ń sun dáadáa. Báyìí ti sunkún. See your life? Okay. Inú mi dùn láti sọ fún ẹ wípé sórí gbogbo papers tó ti sign, gbogbo document tó sign. Òun sign pé òun dálé Ṣùbọ́mi padà fún. It shock you? Ṣùbọ́mi tó gbé ẹ shock ẹ. It shock me too. It shock me too. Ṣùbọ́mi ni wọ́n bá ṣiṣẹ́ nulẹ̀. Ó gbé fóun fólóhùn. Kọ́tà lùwà bíbá yìí nìyẹn. As it is kẹ̀dẹ̀rẹ̀, èmi ti ṣe iṣẹ́ ọwọ́ mi tán. Nǹkan tí mo wá gbà ni mo wá gbà yẹn. Má bínú. Ọmọ yẹn yóò fi wọ̀wọ̀ gbà. Ọmọ ọ̀bọ̀bọ̀ yẹn mọ̀. Iṣẹ́ òfin yẹn mọ̀ kò sí tó lè ṣe. Nǹkan tó máa kọ́ èèyàn ọkùnrin tó kú lọ́gbọ́n nìyẹn, èèyàn ọkùnrin tó jẹ́ pé wàm báyìí ni bí kẹrọ ọmọbìnrin tó ti ṣiṣẹ́ owó ẹ̀tọ́ kí wọ́n fẹ́ jókòó tì kẹfẹ́ gba gbogbo property ẹ̀. Wọ́n ní kó wá jẹun, wá tí wá ń di ẹni tó lóúnjẹ, ó ń dì lọ́wọ́ mú. Ó dì lọ́wọ́ mú tó tún sọwọ́ ẹ̀nù, ó wá dàbà lóúnjẹ, ojú kòkòrò ni. Ẹ̀yin ọkùnrin tó kù tẹ́ máa ń wà bí ìwà wèrè báyìí, ibi tẹ́ máa ń ẹ̀dì sí ilé because kò lè dá fún yín ọdún alẹ́ yín ò lè dá. Pẹ̀lẹ́ o, ọ̀rá rẹ̀ yìí. Èmi ń lọ o. Má wọrí ọmọ wa gbé ẹ. Má gbé ẹ. Má wọrí. A máa gbé ọ lè kú síbi onílé o. Má wọrí.
A ní kó má kígbe. Bóyá ó bó pẹ́, ìní àdáná. Bó pẹ́ ó bóyá ó bó pẹ́, ọ̀la yóò dé ní. Ojú ní pẹ́sí, àmọ́dún kì í jìnnà. Mo lójú ní pẹ́sí, àmọ́dún kì í jìnnà o. Ẹ sọ fóòrùn kó mọ́ kánjú, torí ibòjì máa tó dé. Yóò dìtàn o. Kò sí mọ́ fún mi. Omijé ṣàn lójú mi o. Ó dájú, ó dájú, ó dájú pé màlúù tí ò ní irú Ọlọ́run ní balẹ̀ ṣí. Ó dájú, ó dájú, ó dájú pé màlúù tí ò ní irú Ọlọ́run ní balẹ̀ ṣí. Ipá mi ti pín. Ta ni ó pè mí níjà? Ta ló lùgbèjà láì lẹ́nìkan? Mo finú ẹnu mo jẹ́wọ́. Ta ló rẹ̀ lẹ́kùn? Ipá pín, oúnjẹ sàn lójú mi o. Ipá pín, agbára kò sí mọ́. Ipá pín, omijé ṣàn lójú mi o.